gbogbo èyí tẹ́ ń wò wá nílé lóko lọ́nà odò àkú ọdún àkúyèdùn wa ṣe ọ̀pọ̀lọpọ̀ irú rẹ̀. Orúkọ tèmi ni olumide olatunji ogunlaja. Èmi ni ọmọ olúkẹ́rẹ́ ògbóyè ògbóko, ọmọ ilé lápòkípò, ọmọ ìmọ̀wé yòkòdó, ọmọ lálàlá, ọmọ lámọdé àkọ́kọ́. Akíwa àkú ọdún ti 2022 yìí, èyí tó ṣojú wa ní ayọ̀ àti àlàáfíà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èyí tó jẹ́ kó ṣeéṣe fún wa lọ́dún yìí. A wà ní ìlú Ìjẹ̀bú Ìṣíwọ̀, Ogun State, Nigeria, tí a ti fẹ́ kí Ìdí 2022. bí n bá jẹun nígbà míì wọ́n ní tí ó lálùbáríkà jù nínú ká báyàn jẹun náà ní káwọ́ pé eléyìí mà kéré sí mi. ìyẹ́wọ́ fún ẹja, ìyẹ́wọ́ fún ẹran ni ó máa jẹ́ kí bàbá máa wá ẹgbẹ́ wọn tí wọ́n máa jọ máa já ẹran tí wọ́n máa jọ máa fà mọ́ra wọn lọ́wọ́. àwọn tí èèyàn lè bá jẹun náà ní gbọ́dọ̀ ṣáájú ẹ̀mẹ́ràn ẹran wà nílẹ̀ wọn àdàmà jẹ́ràn àdàmà pé mo ti gbọ́ sà ẹrú ẹ̀ ló ń bà á. tẹ́ ṣe ń wojú àwòrán yìí èèyàn rí i pé a ti bẹ̀rẹ̀ sí kí irun yìí lọ. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú òjò tó rọ̀, òjò dààmú wa níjẹ̀bú Ìṣíwọ̀. ọlọ́run máa ṣẹlẹ̀ bá wa gbà á. ìdẹ̀ra ni ọjọ́ òní jẹ́, àwọn kan ti ní òjò pa wọ́n. bẹ́ẹ̀ ni a kí Ìdí yìí ní ayọ̀ àti àlàáfíà pẹ̀lú gbogbo òjò tó rọ̀ yìí. Àwọn èèyàn jáde, àwọn ọmọ Ìjẹ̀bú Ìṣíwọ̀ jáde wá ti wá fi ọpẹ́ fún ọba àwọn ọba tó jẹ́ kí àwọn tún rí ọdún yìí ní ayọ̀ àti àlàáfíà. Tẹ̀wá àwọn ojú àwòrán yín ẹ̀rí pé Ìdí náà fi bẹ́ẹ̀ gbà wá, torí pé kí ni ọpẹ́ ló yẹ ká máa dún fún Ọlọ́run tó ṣọ́ wa di àmọ́dún. A fi àkókò yìí rọ gbogbo ọmọ Ìjẹ̀bú Ìṣíwọ̀ pátápátá ní lóko lọ́nà odò Nàìjíríà and overseas. Ẹ jẹ́ ká máa wálé fún ọdún ká lè rí bí ìlú wa ṣe rí, ká lè rí kó ṣe ń lọ. Ẹ jẹ́ ká dìde fún development Ìjẹ̀bú Ìṣíwọ̀, torí Ìjẹ̀bú Ìṣíwọ̀ ti gbogbo wa ni. Òṣì Ìṣíwọ̀ àgbè wa o. Ọlọ́run máa ṣe wá ní ìran bú o. Ọlọ́run tó ní àwọn kan òun dáwọn ń gbúrò kalẹ̀ ní àpẹẹrẹ dáadáa wọ́n wà. Àwọn kan táwa náà wà èèyàn bú ni wọ́n. Ọlọ́run jẹ́ kí wọ́n lágbára lórí wa. Èèyàn pọ̀ láyé lódodo. Ṣùgbọ́n èèyàn orí wọn bí èlò orí ló wa. Èèyàn bú ló pọ̀ jù. Ìwọ́n wa tó wá kà á ṣé èèyàn kékeré ṣe pọ̀ tó yìí. Ọlọ́run tó wá ní káwa pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọjọ́ tá a wà yìí, ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ tá a fẹ́ kírun fọ́lọ́run, tá a sì fẹ́ pẹ̀rọ fọ́lọ́run mo ti rọrùn ní pẹ̀lẹ́. Àti ọjọ́ tá a dúpẹ́ tá a yin Ọlọ́run, ìyẹn ló kọ́kọ́ bá fẹ́ kú òní táwọn máa sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa lórí ìwé tí bá sọ bẹ́ẹ̀ kódà tó dé òun kan kódà tó wà ní mọ́tò tó bá ti sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ tẹ̀sẹ̀ ló fi ń bọ̀ wọ́n ní gbogbo èsè tó ti tẹ̀ láti gbà tó ti tóbi tó fi dé ìdìbò pẹ̀lú ẹsẹ̀ òsì ẹ̀ láti máa parí tó wà lórí ọ̀hún. gbogbo ẹsẹ̀ fúnni tó bá ti di pé a máa kórìíra ayé àtọ̀rúnlẹ̀ tí dájọ́ tí wọ́n ti di títẹ̀ tó ti tàbí wáyé. tí ẹ̀ ò fẹ́ lọ́tọ̀ wọ́n bá jẹ́ mọ́tò náà ló bá dé tó bá ti jókòó sí ìgbà kábíyèsí bẹ́sẹ̀ ọ̀tún bá ti yí a máa tó yín lẹ́ẹ̀fọ́ bẹ́sẹ̀ òtún bá ti yí a máa. báyìí ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí wa torí ìlú òkè wà láàyè lólórí. Royal Highness ọba Engineer Sikiru Adédoyin Salisu JP Fìdígbádé wà the Lámúdí of Ìjẹ̀bú Ìṣíwọ̀ kábíyèsí o. mo kí gbogbo ìlú, mo ká ọmọ Ìṣíwọ̀ kọ ọdún ẹkúyèdùn àṣeṣàmọdún eléyìí ní ṣàṣemọ fún wa. àwọn tọ́jú náà la máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lágbára pẹ̀lú àlàáfíà àádẹ́ máa wá láyé àti àlàáfíà. gbogbo àwọn tó dẹ̀ lè wá sọ́dọ̀ tí nǹkan ṣe Ọlọ́run bá mú omijé wọn kúrò lójú wọn lọ́dún tó wà máa jọ pàdé ni. èmi tí wàá máa ṣọdún lọ́dún náà ni màá bá ṣọdún lọ́dún tó ń bọ̀ lágbára ìdòmọ. Imam Alhaji Tajudeen Daramola Moshood ìyẹn ká gbọ́kọ̀ tí àwọn náà fẹ́ bá wa sọ. Alhaji Tajudeen Daramola Moshood olówó ṣe bí tó ń lànà adúpẹ́ fọlọ́run fún tọdún yìí tó fún wa ṣe pẹ̀lú ìrọ̀rùn. ọba tá a dúpẹ́ fún lánàá la dúpẹ́ fún lẹ́nìí, èyí tó túnbọ̀ náà Ọlọ́run já lè du wala la ilaha illa èyí tá à ń fẹ́ nìkan Ọlọ́run ṣe fún ẹ tá à fẹ́ má jà rí láéláé. ó wá bẹ̀rẹ̀ látọ̀rọ̀ bàbá kábíyèsí bàbá àdín kárí gbogbo àwọn olóyè wa pátá Ọlọ́run ṣàṣẹ dandan fún wọn. ẹ̀yin náà tẹ wá ká wa lẹ̀ má ṣe lè lákàmọ́ fún yín
àásìkí rọrùn iléeṣẹ́ yín ọlọ́mọdé ó dàrú wàrà fana ọmọkànnà nàlíyà wàrà fana ọmọkànnà nàlíyà wàrà fana ọmọkànnà subhana rabbika rabbil sati abaya sifu wa salamun mursalin walhamdulillahi rabbil alamin. Alhaji Lateef Kẹ́hìndé Yusuf àwọn ni bọ́ba gbowó Ìjẹ̀bú Ìṣíwọ̀ ká gbọ́kọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ. Barika de Sala orúkọ mi ni Alhaji Lateef Kẹ́hìndé Yusuf èmi ní bọ́ba gbowó àgbègbè Ìjẹ̀bú Ìṣíwọ̀ and I'm the current chairman of Ìṣíwọ̀ club. Mo fi àsìkò yìí gbogbo ọmọ Ìṣíwọ̀ nílé lóko lẹ́yìn odi lájò pé kakọ ọdún akúyèdùn àyẹ́sàmọ́dún ìwòye mi àjọmọ́sípọ̀ pẹ̀lú ìlera àtàláfíà ara ni o. ọba engineer Adeleke Hasan bàbá dínní Ìṣíwọ̀. Bismillahirrahmanirrahim. I am Omoba Engineer Adeleke Hasan. I'm a telecommunication executive management by profession. Alhamdulillah Rabbil Alamin. Adúpẹ́ fún ọdún iléyá tẹ̀lé. Inú mi dùn púpọ̀ pé gbogbo wa atúpésẹ̀ síbí ní èní. Àdúrà mi fún gbogbo mùsùlùmí ní ìlú Ìṣíwọ̀, ní ìlú Ìjẹ̀bú, ní ìlú Nàìjíríà, ní ìlú àgbáyé pátápátá ni pé kí Ọlọ́run ọba kó bá wa fi peace and unity sí gbogbo àgbáyé torí ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn ló ń lọ lọ́wọ́ káàkiri. Ṣé ti COVID la fẹ́ wí ni? Ṣé ti ogun tó ń ṣẹlẹ̀ ní Ukraine àti Russia la fẹ́ wí ni? Àbí ṣé ti àwọn bandits tó wà ní Nàìjíríà ni? Ọlọ́run náà ni a máa pè káwé àyàn náà ká dẹ̀ fira wa ká fi ṣọ̀kan k'Ọlọ́run kó gbàdúrà wa o. Barika de Sala. Haji Abdulgani Fọlọ́runṣọ́ Elias the Mayegun of Ìjẹ̀bú Ìṣíwọ̀ land. Alhaji Abdulgani Fọlọ́runṣọ́ Elias Chief Mayegun of Ìṣíwọ̀, Chief Mayegun Adini of Ìjẹ̀bú land, Chief Mayegun Ansarudeen of Ansarudeen, member Governors Elders Advisory Council Ogun State. Mo kí gbogbo àwọn ìlú Ìṣíwọ̀ nílé lóko pé wọ́n kú ọdún wọn kú yèdún kọ́lọ́ máa ṣe lé láṣemọ fún wa kọ́lọ́ jẹ́ ká lè ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé láyé àti láyé tó dára kọ́lọ́ kó dáàbò bò wá kó jẹ́ kí ìlú wa yìí kó máa dùn sí i kí ìjọba kó ní tẹ̀sí nú wa ọ̀nà ìlú wa tá a fẹ́ kí ìjọba ṣe ọlọ́njẹ kan lè yọdún sí kan wá ṣe tábà dẹ̀ ṣe kọ́lọ́ ń dára àwọn wa ti wá sílé kan wa máa daṣẹ́ ilẹ̀ kọ́ máa ṣoríire láyé kọ́ máa lọ kọ́ máa bọ̀ kọ́ jẹ́ ńlá láyé àbáríkà láti tóbi Ọlọ́run àbáríkà láìlà ilẹ̀ láò kọ́dún yìí Ọlọ́run máa ṣe ilé láṣemọ fún wa o ọlọ́njẹ ká ṣe ọ̀pọ̀lọpọ̀. èmi kò yí padà èmi ni Olúmide Olatunji Ogunlaja ọmọ olùkọ́rẹ́ ògbóyè ògbókò ọmọ ìlápòképò ọmọ mòwéyè kòdó ọmọ lálàlá ọmọ lámòdì àkọ́kọ́